ṣiṣẹ́ tó wá kúṣẹ́ Ọlọ́run dákun àlàáfíà táwọn tí wọ́n bí yín tí wọ́n fi tẹ́sẹ̀ náà Ọlọ́run dákun làbá wa ṣe fún yín. Amina. A sì kí tí wọ́n fi jẹ́ Ọlọ́run dákun làbá ṣe bàbá alájà gba tèmi. Amina. Àlékún àṣeyọrí Ọlọ́run làbá ṣe bàbá alájà gba tèmi. Amina. Ní gbogbo àtàlàáfíà Ọlọ́run làbá ṣe bàbá alájà gba tèmi. Amina. Wàhálà. وترحيما من اللائنة له ولنا والمسلمين مؤهلا. الله حياته الله حياته لا إله إلا أنتم أكرمكم الله. له ولنا والمسلمين مهللا له ولنا والمسلمين مهللا. أبا رجب علي MKU أبا علي رجب الله أكبر. له ولنا bàbá alájà gbà lápòtó gbogbo díjà lẹ́jẹ́ àgbà. lọ́wọ́ wọlé والمسلمين مهللا lọ́wọ́ wọlé والمسلمين مهللا. bàbá alájà àgbà àfàwọn Habibullah Ọlọ́run dákun má fi kú bàbá tó gbogbo wa láti rí. وترحيما من اللائنة الأبو لأولنا والمسلمين مهللا. وعفوا وترحيما من اللائنة الأبو لأولنا والمسلمين مهللا. له ولنا والمسلمين معللا له ولنا والمسلمين معللا. وعفوا وترحيما من اللائنة له ولنا والمسلمين معللا. عفوا وترحيما من اللائنة له لنا والمسلمين مؤهلا. دام الله حياته. bàbá Gankadi gbogbo sẹ̀ríà ilé alágbàdì ló wà alhamdulilah bàbá alájà àgbà bàbá sẹ̀ríà èsì páàdì ó ti dẹ́ páàdì náà gbàdì. bàbá wa Gankadi ó ti sẹ bàbá alájà àgbà àwọn ẹ̀kọ́. As-salatu ala nabiyil karim. Gbogbo àwa àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tá a wà ní àyàlùbáríkà nírọ̀lẹ́ yìí. نحن الآن في كنف كمال الدين الأدبي. رحمه الله رحمة واسعة تغمد له برحمته. Abẹ́ni àyàlùbáríkà bàbá wa Alhaji Àgbà. Bàbá wa Alhaji Àgbà tòní. أدام الله حياته وأبصر الله ورعاه. أدام الله حياته وحفظه الله ورعاه. أدام الله حياته وحفظه الله ورعاه وجدد صحته. وما يرفع الأوطان إلا رجالها. وما يرفع الأوطان إلا رجالها. وهل يترقى الناس إلا بسلم. وهل يترقى الناس إلا بسلم. Gbogbo àwọn aṣíwájú wa ni wọ́n wà ní ìjókòó yìí. Gbogbo àwọn aṣíwájú wa ni wọ́n wà ní ìjókòó yìí. Wọ́n ní kí n jíṣẹ́ bàbá wa Alhaji Àgbà tòní. الله حياته. Ọlọ́run a dúpẹ́. وما يرفع الأوطان
ìjókòó yín níbí náà lẹ́yìn ẹ wá bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Alhamdulillah. Ọba tí ó tó lódì. Alhamdulillah. Ṣé àwọn bàbá ò tí gbọ́nu lé Ọlọ́run lórí bẹ́ẹ̀? Alhamdulillah. Alhamdulillah. Tó bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tí ó mú. Ọba tí ò ṣe bẹ́ẹ̀ fáwọn bàbá wa nírọ̀lẹ́ yìí kò wá tòkò tó lódì fún wa. Alhamdulillah. Ọ̀rọ̀ pọ̀ àmọ́ èyí tí bàbá rán mi ni pé ká dúpẹ́ fáwọn èèyàn. Nígbà tí àwọn nǹkan wá látọ̀dọ̀ àwọn gómìnà nísìnyí wọ́n wá ń béèrè lọ́dọ̀ mi pé àwọn ọmọ mi táwọn fẹ́ wọ̀ wọ́n nínú ilé tí wọ́n kọ́ èèyàn máa mọ ibi tó wọ̀ mẹ́. Wọ́n wá wọnú ilé wọ́n tún wá ń ṣàlàyé fún bàbá pé nígbà tá a pàdé adájọ́ nísìnyí aláàmọ́ ibi táwọn wọ̀ wọ́n á ní ẹ̀ka lọ ibi tẹ́ wọ̀ wà. Tẹ́ḿpìlẹ̀tì bàbá ni bàbá ló ṣe kalẹ̀. Àwọn ni wọ́n jòkó yìí àgbọ̀dọ̀ pé wọ́n ló kọ àwọn bọ̀dá wa ní. Wọ́n wo bá a ti dàgbà ni àti fún àwọn náà ti dàgbà níjọ́ wọn a máa jẹ ìfọ́tí àwọn náà jòkó yìí. Wọ́n bá ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀. Àwọn ni wọ́n jòkó yìí. Wa ma yarfa'ul awtana illa rijaluha wa hal yataraqqa an-nasu illa bisullamin. Wọ́n bá ń sọ̀rọ̀ àwọn máa dákẹ́ ni. Èyí tá a kọ́ lọ́dọ̀ àwọn bàbá wa lájẹ́ àgbà àkọ́kọ́ bàbá wa lájẹ́ àgbà ẹlẹ́ẹ̀kejì. Bí bàbá wọn bá ránṣẹ́ pé ogun táwọn ti ń jà àwọn bàbá wa ibi kan wá jẹ sàárì gbogbo àwọn bàbá wa ni wọ́n máa jẹ sàárì pọ̀ láti lájẹ́ àgbà nulẹ̀. Bẹ́ẹ̀ ká lọ jí wọn ni. Bàbá wa ti pè wọ́n pé bàbá ti ní oúnjẹ rẹ́dì lókè o. A wà á rí gbogbo wọn tán kò sí sàlẹ̀ ń bí. Bàbá ti ń retí lókè wọ́n lásìwájú ìṣẹ́tàn ni. Báwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ àwọn kékeré á dàtẹ̀. Ẹ dákun ọ̀nà wa gbà tá a fi jẹ bàbá ní gbèsè. Gbogbo tí ọba dàrú àwọn kan ló ṣiṣẹ́ fọmọ dàrú lẹ̀. Ọlọ́run á jẹ bàbá ní gbèsè. Ee bàbá alájà gbọ́dọ̀ wọn ṣàbáwá kí wọn. Màmá yẹn ní fáwọn àwùtọ́ náà ilá hal yataraqqa an-nasu illa bisullamin. Wa hal yataraqqa an-nasu illa bisullamin. Ọ̀sẹ̀ ìgbà tẹ́ pariwo láàrin wa pé gbogbo nǹkan ní bẹ lára rẹ̀ ní ọba tí má lájà gbà kó bẹ kò sí nǹkan kan bẹ̀ wá. Wa hal yataraqqa an-nasu illa bisullamin. Wa hal yataraqqa an-nasu illa bisullamin. Èyí tí máa sábà ṣẹlẹ̀ ni pé gbogbo ẹni tán torí ẹ̀ ní ìlú ti lọ òun. Níjọ́ bàbá ti lọ kálukú wá jòkó jẹ́jẹ́. Gbogbo ẹni tí máa ń fi sáàsì sálọ àfisí máa ń pè alájà àgbà ti kú. Bàbá wa lọ tó wọ́n tún wá ń tẹ́rẹ́ carpet fún wa pé alẹ́ máa bọ̀. Yataraqqa an-nasu illa bisullamin. Yataraqqa an-nasu illa bisullamin. Ẹ dákun àlùmọ́ Ànábì Muhammad. Allahu alayhi wa sallam. Ará àtàkọ́ ni ọ̀pọ̀ tán kálukú pátá rẹ̀ kalẹ̀. Níjọ́ tí bàbá ń lọ, bàbá sọ fún kálukú wa ká tó lọ. Bàbá nílọ ni ń lọ yìí o. Àmọ́ gbogbo àtẹ́ bá máa rántí mi dáadáa lẹ́ẹ̀ máa fi rántí mi. Sayadhkuruni qawmi kama taraktuhum fa inni bi'uzni dhikri hayyun wa da'imun. Àwa jísáyé jọ kan tá a ní rántí alájà gbà. Àná tí wọ́n ti máa wòyàn, bàbá wòyàn pẹ̀lú àánú. Ìwọ tó ọ̀dà máa pọ̀ jẹ́ nǹkan kan, ọ̀ wá fèrè bẹ́ẹ̀, àti mi náà jẹ́ nǹkan kan, alájà gbà ti wò mí. قومي إذا ما تركتهم فإني بحبل الذكر حي ودائم فإني بحسن الذكر حي ودائم. Bàbá alájà gbà tí o ti tẹ́ ẹ lè ṣe fún wọn láyé wọ́n bá ti fà fáwọn ọbẹ̀ wọn ibẹ̀ náà lọ tán sí. Wọ́n wọ Kùránù yóò ti dà. Bàbá fẹ́ máa ti Al-Qur'ani wí ẹ̀rọ ìjòkó tàdé ayé àgbà gbogbo ẹ̀rẹ́ ẹ̀kọ́ mẹ́. Wajami'atun tudras. Bàbá wọn yunifásitì tẹ́sí kọ́ gbogbo nǹkan láyé ẹ̀rọ ìjòkó ti bàbá. Bàbá wo bàbá máa ń jẹun báyìí bàbá alájà wa máa ń jẹun. Nígbà tá a wá ka àdìsí la tó mọ̀ pé àṣà àdìsí la alájà wa fi ń jẹun.
illallah. Anas kọ́ la lẹ́nu kọ́ pé tó o bá fẹ́ jẹun sẹ́mi lọ́ha wakul bi ọwọ́ ni wọ́n kó níbi yẹn mí ni wakul mimma ọwọ́ ni yali. wọ́n kó ní ma yẹn ni gbogbo ibi tó sún etí àwọn ibi ẹgbẹ́ àdájọ́ bàbá yìí náà máa kú wọn ò ní kó láàrin bàbá òsì ju odidi ara nǹkan sẹ́nu rí wọ́n fọwọ́ gùn ní kátó gùn sẹ́nu lọ́jọ́ bá tó ta wá ká àdìsí lé gbàgbá àsádìsí làlẹ́bí ń tàlàyé àgbà ń tẹ̀lé wọ́n lo ìgbésí ayé wọn bọ́lá tó ní ní yòó pé ìgbésí ayé ni wọ́n lò ó wọ́n bá fẹ́ wọ sọ́ọ̀sì tọ̀tún lẹ́kọ̀ọ́kọ́ wọ̀ fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ tòsí ni wọ́n kọ́kọ́ bọ́ ìwọ́n tó bá fẹ́ ṣe wọn àgbọ̀ bá ibi fínísì rẹ ẹni tó wọ́n fínísì rẹ. Nkala jaba. Ẹ dákun àlùmọ́ Ànábì Muhammad. Bí ọ̀dọ̀ wa ti rí náà gbogbo yín báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni inna ar-rifqa la yakunu fi shay'in illa zanahu wa la yunza'u min shay'in illa shanahu. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wọnú kankan láyé àti kọ́kọ́ sọ́kọ́ nǹkan náà wa la yunza'u min shay'in illa shanahu. Kò sì ní kú nínú nǹkan láyé àti kó kábùkù bá nǹkan náà. Ẹ dákun èyí ká kọ́ lọ́dọ̀ bàbá náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà là ń lò látàná là ń lò látòní òun náà ní fún akọ ọlọ́pàá balẹ̀ pé ọlọ́run padà dà. Insha Allah. Bàbá wa lájẹ́ àgbà tòní. Adama Allahu hayatahu. Bàbá wa Fadilatu Shaykh Muhammadul Mustafa. Adama Allahu hayatahu. Àwọn èèyàn wọn ò gbọ́dọ̀ tóbi dáadáa. Adama Allahu hayatahu. Allahu akbar. Ṣé àmọ́ pé ìwọ̀n tó yàtọ̀ istifáwù lélẹ́yìí? Istifáwù ni tí gbogbo ń tẹ̀lé lára àwọn tí wọ́n bá ń jọ yín lójú tẹ́lẹ̀ yóò tó yàtọ̀. Insha Allah. Insha Allah. Muhammad Mustafa Muhammad Kamaluddin Habibullahi Musa Al-Adabi. Allah. Ẹni pé bá fi Musa sí ní ìsìn àbúrò mi ò ní kí mi mọ́. Bàbá gbogbo wa ni. Ẹ dákun àlùmọ́ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá ní ajíṣẹ́ fún yín pé take it for granted. Gbogbo bẹ́ẹ̀ ti jòkó yìí ẹnìkan kó mú yín ti pápẹ́ jòkó. Àwa kírun ní àná níbí. Wọ́n wá jà gẹ́gẹ́ bí n ta kàánú tí àbá ti kírun sí Ànábì Muhammad ní Madina. Sallallahu alayhi wa sallam. Wọ́n fẹ́ má síbi kan ní àná níbí tí ẹnu abẹ́rẹ́ gbà bó ṣe kéré tó níbi táwa yìí. Àwa ń wò pé la ilaha illallah. Kò sí tẹ́ torí ẹ̀ wá tó ju alájẹ́ àgbà lọ. Ọlọ́run sábà wa ké bàbá. Àmín. Ọlọ́run bá wa jẹ wọn, bá wa ṣàlẹ̀jẹ́ náà gbogbo wọn. Àmín. Ṣé wọ́n lọ́mọ lẹ́yìn Ànábì Muhammad? Sallallahu alayhi. Bàbá ní ká dúpẹ́ fún yín púpọ̀. Wọ́n lè ṣe látàná ẹ̀ tí ń bá wa dárò àbàbà wa Khalifa. Wọ́n ní ká dúpẹ́ fún yín, Ọlọ́run sábà wa dúpẹ́ fún yín. Àmín. Gbogbo tọ́lọ̀ máa fi dúpẹ́ fún yàn. Òun ló wí bẹ́ẹ̀ tó wà á tó da'wahum alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ fáwọn kan wọ́n dúpẹ́ bẹ́ẹ̀ ìgbésí ayé ni. Bàbá lọ́lọ́ máa ṣàṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Ọlọ́run bá wa pẹ̀lú yín o. Àmín. Àfa wa tí wọ́n ṣe wá sí fún wa nírọ̀lẹ́ yìí. Fadilatul Ustaz Abdulrazak Musa Ajikobi. Adama Allahu hayatahu. Abájọ Abdulrazak Musa Ajikobi Al-Falah. Bàbá lọ́nà wọn ṣàlékún àlùbáríkà. Àmín. Bọ́lá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn aṣíwájú mi tó ń bẹ níjókòó. Bàbá wa aṣíwájú wa Pọfẹ́sọ̀ Kéèké. Adama Allahu hayatahu. Àwọn náà ti wà nílùú. Bàbá wa Pọfẹ́sọ̀ Kéèké. Sallallahu alayhi. Odidi kọ́ńtì márùn-ún nìkan ní bẹ́ẹ̀ dábẹ́ àwọn nìkan ní UN. Illallah. Alifakaru Allah Tefuka. Àwọn ni country director ní United Nations. Odidi kọ́ńtì márùn-ún bẹ́ẹ̀ dábẹ́ àwọn nìkan tó ń darí gbogbo ẹ̀. Ọmọ bàbá alájà àgbà. Kò sẹ́yìn lè mà. Ọ̀pọ̀. Ilẹ̀ rò bí. Ọ̀pọ̀ bàbá. Ọmọ yẹrẹ báwọn ni àwọn tó ń lẹ ilé. إلا بسلم وهل يترقى
إلا بسلم. aṣíwájú wa pọ̀lọ́sọ kéèké ọlọ́run dákun ọba tó ṣe wá láṣíwájú gbogbo tó máa lò ní aṣíwájú náà mọ́sà ṣe nírọ̀rùn fún wa. آمين. àlefákàrò alẹ́ àtẹ́fọ̀fà ìdá tó kọ́ lára ìdájà àgbà ni bàbá ní gbogbo nǹkan fàárí ó kára yàn ìta yóò fi àwọn àpò fàárí nílé òní kọ́ mọ́ ṣe fàárí. àwọn gba pòfẹ́sọ̀ nígbà tí pòfẹ́sọ̀ ní i láyé inú ilé yìí náà ni ẹ̀rí àwọn aṣíwájú wa náà jókòó yìí bàbá wa tó nílé Habibullah. دام الله حياته. ipe bàbá ọkọ̀ọ̀kan so kọ bàbá wọn nínú ilé pé bàbá tó bí ni Habibullah ní jẹ bàbá wa kọ́kọ́ so kọ pé mo fẹ́ so kọ bàbá mi àwọn náà jókòó yìí. كبار. حياته. bàbá tó nílé Musa ni wí pé Habibullah sì ni ọmọ Musa ni Musa ló ní wí sá. وهل يتراكى الناس إلا بسلم. وهل يتراكى الناس إلا بسلم. bàbá Muhammad ní adéní àwọn náà jókòó yìí. دام الله حياته وأبصر الله وأتاه. London làwọn ti dé. ọmọ tó jáde lára tiwọn ní London gbogbo máàkì ló gbà. Bàbá first class. ẹ dákun tá a fi ń sọ eléyìí kì í ṣe fáàrí. fàyínà tàrí kayọ̀ ayé nínú ọ̀sà. gbogbo tó bá dá látòkè lólẹ̀ òkè lọ́dà ní ìsàlẹ̀ fi ń dá. kálukú wọn lọ tún àríwá pọ̀ lọ́rọ̀ ń ṣe. man aslaha baynahu wa bayna Allah aslaha Allahu baynahu wa bayna ibadihi. bókè bá ti dá ìsàlẹ̀ ló dá kalẹ̀ ni. kálá wa kábà yóò wà lẹ́jà bá kó mẹ́ kò sí kankan mẹ́ ma. bàbá wa ọ̀pọ̀dá wa dé ní ìwọ́n jókòó yìí. bàbá wa Abdulrazak Yusuf Kamaluddin àwọn náà jókòó yìí. دام الله حياته. àwọn náà jókòó yìí. gbogbo àlùbáríkà etí ọ̀dà nìkan ní òsín ní àlẹ́jà gbà. الحمد لله. gbogbo tó dá yẹn ibẹ̀ lọ́wọ́. الحمد لله. wàláhì kì í ṣe fáàrí àǹfọ̀ amábìnrin ìmọ̀ tọrọ pé ká fàájì. الحمد لله. àwọn ni wọ́n jókòó yìí. àti wọn àgbà ń bẹ́ẹ̀ lọ́ọ̀yà kéèké wọ́n bẹ́ẹ̀ دام الله حياتها. àwọn náà mọ́ wọn bẹ́ẹ̀ lọ́ọ̀yà kéèké lóbìnrin bẹ́ẹ̀ làǹtí wa bẹ́ẹ̀ Professor Rahman àbúrò tèmi ìtààmú ti wù yìí ọkùnrin bí ó ṣe wá bá bí ó ṣe wá Professor Rahman dákun dìde káwọn yóò rí káwọn àbúmọ lábúrò ẹgbọ́n náà tóbi jàmá. الله أكبر. àbúrò tèmi nù. الله أكبر. Professor of medicine láti US. inú eléyìí kún púpọ̀. الحمد لله. àwọn حسن ولا يقدر بصاحبك الزمان. àwọn tó náà máa múlẹ̀ dání nù. Professor of medicine ní US. obìnrin nípa. bísọ́jì bá díjú náà wọ́n wá pé sí yóò wá ní wọ́lọ́wọ́ wọlé àlájá àgbà yóò sì yanjú ẹ̀. يا دار لا يدخلك حسن ولا يقدر بصاحبك الزمان. ọlọ́mọṣẹ́ àbọ̀ wa pé bàbá wa lẹ́jẹ̀ àgbà. آمين. ọlọ́mọ wa gẹ̀ wọ́n. آمين. ẹnjìníà ló dúró yìí. دام الله حياته. Dr. Mahmoud bẹ́ẹ̀ nínú ilé ọlọ́run bàbá. Brọ́dà wa ẹnjìníà Abdulgafar ọlọ́mọṣẹ́ àbọ̀ wa kẹ́ wọn. آمين. bàbá ìmáàmù Ládéwọlé ló dúró yìí. صلى الله عليه وسلم. yẹ ummul qawma aqra'uhum li kitabillah. ìjẹ́ tó bá ní yóò ṣíwájú kú wẹ̀lú ọmọ ẹgbẹ́ ìmáàmù ọlọ́mọ kéwkéwì láàrin gbogbo yẹn ni àwọn ni wọ́n dúró yìí. Sultanul Mufassirin ló dúró yìí. الله حياته. láti jẹ́ tó bàbá wa Sultan ti lọ ìtàn náà sì dàrú ọlọ́run sì الحمد tó. لله. الحمد لله. ọlọ́run a dúpẹ́ fún ẹ o. gbogbo táwọn yàrá fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni. ọlọ́run ṣàgbọ́pẹ́ wa. آمين. dákun gbọ́pẹ́ bàbá wa lájẹ́ àgbà. آمين. gbàláyé dúpẹ́ alẹ́ kìámà. آمين. díẹ̀ la kan bẹ́ẹ̀ bá díẹ̀ la ka inú ilé kún. كوكو. inú ilé kún. ọ̀kan tí ń náà àpòlọ́mọ̀ kó ń dá. alẹ́ yẹn dẹ́rù ìyá
ولا يجد بصاحبك زمان. Dr. Kamaluddin Safiyullahi Kamaluddin. Bíyàn bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, bíyàn bá mú òórùn yóò sì máa gbóòórùn màlá rẹ̀. Ọlọ́wọ́ adúgbẹ́ fún ẹ o. Wàmá yẹrẹ fáwọn àwòtán náà ní dárí jálò ha. وما يرفع الأوطان إلا رجالها وهل يترقى الناس إلا بسلم. Bàbá ń pariwo inú lẹ́kàn bá ilé àlùbáríkà ìlú ilé àlùbáríkà. Ẹ dákun wọn ní kí èso ògiri bẹ̀ ilé àríjálò àwọn èèyàn bẹ ní. Ìjọ táwọn amẹni Ọlọ́run níjọ́ tó bá lọ tẹ́yìn òsì dàrú. Ọwọ́ àtàbí ìgbà tí bàbá ṣẹ̀ṣẹ̀ lọ lánàá. Ó ti lé lógún ọdún àtẹyọ̀ kan báyìí tí bàbá ti kú láyé. Àwọn afẹ́ máa gba pọ̀rọ̀, wọ́n ní ẹ máa gba pọ̀rọ̀ sẹ́yìn títì náà lọ náà yín. Bàbá ti dà nǹkan lẹ̀. Ọlọ́run adúpẹ́ fún ẹ o. Dọ́kọ̀ mẹ́mẹ́ Dr. Ọládìméjì ẹ̀rì Dr. Ọládì Sọláhùdíì. Òun ni wọ́n sọ lóko bàbá Léèlá. Dr. Sọláhùdíì. Ìnjìníà bó ti dúró yìí. Ilé bàbá kún púpọ̀. Àmọ́ àlefákàrò Allah àtẹ̀fọ̀kà. Òpin fáàrí láyé ni kí fáàrí ó wà lára ẹ̀ kí ẹ̀ sì má ṣe fáàrí. Tẹ́ḿpìlẹ̀tì bàbá nù. Ọlọ́mọṣà bá wa kẹ́ bàbá. Àmín. Ọlọ́mọ wa gẹ wọ́n. Àmín. Ìdáná gbogbo wọn. Àmín. Àdàpọ̀ ọlọ́mọ bàbá wa Khalifa Tóní. أدام الله حياته. Bàbá wa Khalifa Tóní. أدام الله حياته. Alájà àgbà Tóní. أدام الله حياته وحفظه الله ورعاه. Iṣẹ́ bẹ̀rẹ̀. Ọlọ́run ló làlàáfíà lọ́dọ̀. Ẹkùn gbọ́tọ̀ bá wọn kàná ṣe. Ẹkùn kọ́sà bá wa ṣàánú àwọn náà. Àmín. Gbogbo ṣé alájà àgbà àfikẹ́ ọ̀la láfíà. Torí gbogbo kìdìkì náà wọ́n fẹ́ afẹ́kẹ́ ní afẹ́kẹ́ wábí. Gbogbo àlàáfíà tó máa lò lọ gbogbo ọ̀rọ̀ mọ́sá ṣe ní ọ̀rọ̀. Àmín. Ẹ̀mí wọn kún níbẹ̀. Àmín. Àlàáfíà ara. Àmín. Àdìsí tó fi lo àyè náà lọ́mọ́ sábà yọ̀lẹ̀ fún wa. Àmín. Ojoojúmọ́ dàpọ̀ náà tó fi lo àyè náà lọ́mọ́ sábà jogún ẹ̀ fún wa. Àmín. Bàbá wa Khalifa nìkan, bàbá wa Khalifa Tóní nìkan ẹ̀ dàpọ̀. Dàpọ̀ jíjá kò lè dá fún iye wa yìí. Ẹja fi tọkàntọkàn yọ̀ǹda fún wọn. Gbogbo ọ̀ràn àlàáfíà tí wọ́n ní ìdíláyé ọlọ́mọ sábà ṣe fún wa. Àmín. Bismillahi laqad ja'akum li ilafi. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. Àṣẹ Suratul Fatiha kan tá a fi dìde nísìnyí. Bẹ̀rẹ̀ látòrí gbogbo ohun tí ń jẹ́ ọkùnrin lóbìnrin ọmọ ike àgbàlagbà tá a wà ń bí lónìí. Àtàwọn tá a tún mọ wá. Bàbá ti sọ fún wa pé pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbésẹ̀ bàbá náà láàmú tẹ̀lé ànígbésẹ̀ kó mbẹ̀. Èyí tá a mọ bàbá mọ̀ ní péjọ márùn-ún bàbá máa ń ṣe bàbá ìṣèjọ́ mẹ́jọ. Pẹ̀lú ògo Ọlọ́run bàbá Khalifa Tóní wọ́n ní á sọ fún gbogbo jàmáà pé níjọ́ kejì Monday tá à ń pè Tuesday jọ́nà láti fìdáwò bàbá wa Khalifa. Níjọ́ àtàlátà ẹ dákun láago mẹ́wàá láàárọ̀. Ẹ dákun ní àárọ̀ la àwọn àdàbíyà youth. Tá a bá ti ké Kùránì tí wọ́n ń bọ̀ wá bí ní àárọ̀ la ẹ dákun kókó jàmáà olólùfẹ́ bàbá alájà àgbáyé náà rẹ̀ jòkó yìí. A máa retí láàárọ̀ la tó bá dé ìrọ̀lẹ́ ọ̀la a máa retí bàbá wa Pọfẹ́sọ̀ Abubakar Ali Agan. أدام الله حياته. Raisu Nakibu wa Nakibu al-Fasli a máa retí wọn ní ìrọ̀lẹ́ ọ̀la. إن شاء الله. Ẹ dákun ní àárọ̀ Monday نعم. lẹ́yìn bàbá ké Kùránì tán
bàbá wa Khalifa tòní. Damallahu ayatahu. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nu. Wọ́n ti rán wa lọ síbi pé ká lọ bá àwọn alárúbáwá wa tí wọ́n fi ránṣẹ́ sí bàbá wa Alhaji Àgbà láti Cairo. 7 sí 8 la ní báyìí nílọrin. Tí wọ́n kọ́ wa nílé pé wo bàbá Lógidi. Bàbá wa Khalifa tòní wá láyé ká lọ bá wọn pé bí bàbá ti máa pọ́n wọn lé eré ẹsẹ̀ bẹ́ẹ̀ làwọn náà gbẹ́sẹ̀ lé. Àwọn nìkan wá bá wa sọ̀rọ̀ níjọ́ Monday láàárọ̀ tá a bá ti kárò kọ̀ọ̀rọ̀ nìta. Ẹ̀ sì gbọ́dọ̀ wọ̀ mí. Allahu akbar. Àtúnkọ́ wá sí láti Cairo níjọ́ Monday láàárọ̀. Bàbá ti láàárọ̀ jí sábà àwọn lágbáwá wọ́n sì ń bọ̀ wá pẹ̀lú òkú ọlọ́run. À ń pàdé àwọn lágbáwá níjọ́ Monday bàbá ti kí Kùránì tán. Àwọn lágbáwá ni wọ́n bọ̀ wá sọ̀rọ̀. Nírọ̀lẹ́ níjọ́ Monday a máa retí olólùfẹ́ yín ni. Bàbá wa Al-Imam Al-Akbar ní Madinati Ọ̀fà. Ìmọ̀mọ́ kan bọ̀ wá nílẹ̀ lọ́jọ́ Monday. Nàbọ̀ wa bá wa sọ̀rọ̀ wọ́n bọ̀ wá sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ní nǹkan méjì tí wọ́n ń jẹ́ nínú agboolé wa ní tọ́jú Al-Qur'ani lọ. Ẹ̀yà kò ní jọ́sá parí gẹ́gẹ́ bí ètò tó wà nílẹ̀ ní àárọ̀ ọjọ́ fìdáwò wọn bàbá ìmọ̀mọ́ àgbà nímọ̀lẹ́ tí wọ́n bá ti wà pẹ̀lú wa láàárọ̀. Ẹni tí wọ́n máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run òun náà làáfà wa oníkùn kéwú àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Damallahu ayatahu. Nírọ̀lẹ́ tí wọ́n máa jẹ́ ìjókòó Ansarul Islam láàmà retí bàbá wa Al-Murshidul Am ní Jamaat Ansarul Islam. Kí wọ́n bá mi sọ̀rọ̀. Damallahu ayatahu wa bisakuna wa láàmà retí wọn nírọ̀lẹ́ ọjọ́ Tuesday láti pátá náà lẹ̀. Ìdá sọ̀rọ̀ láti ẹ̀ka máa lò wá Ọlọ́run ti jẹ wáyà. Bàbá yín á dúpẹ́ fún yín o, ọlọ́mọ́sà bá wa dúpẹ́ fún yín. Ọlọ́mọ́sà bá wa dúpẹ́ fún yín o. Shakara Allahu sa'yakum wa kataba Allahu ajrakum. Wa jazakumullahu khairan. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Àti gbogbo àwọn tí ń jẹ́ bàbá wa Alhaji Àgbà tán bẹ lálẹ́ kìí àmọ́ ọlọ́mọṣà bá wa kẹ́ wọn. Àmín. Ó ti kéde bàbá wa Alhaji Àgbà tán ṣẹ̀ṣẹ̀ lọ yẹ ọlọ́mọṣà bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́mọ wa kẹ́ wọn. Àmín. Àlejò náà gbogbo wọn. Wọ́n ṣe àwọn ọmọdé ànábì Muhammad. Àmín. Iye wa bisimilahi kúlú Allahu mẹ́ta mẹ́ta. Bismillahi rahmani rahim. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم.